akọ́mọlédè àkànní lè ní jẹ́ ká sọ̀rọ̀ gbogbo tòwé tẹ̀fẹ̀ ti mọ̀rin èdè àwọn àgbà pápá òjò ọ̀rọ̀ nìkan balẹ̀ tá ṣàràṣà mo ti fèdè àrà kọ́ máa láìlédè lédè kọ́ máa kéde ọmọ bá àdèdè rú ẹ wò mí mo ti médè lẹ́rú bọ̀ látòdì ọ̀run ni dáńpọ̀ nínú mi òpó mi olómi sanra ewé ewúro mi ò fi tòjòkòrò tẹ́tẹ́ pípẹ́ mi ti lómi ńlẹ̀ kójò tó dé mi pé nú akéwì mo ti ń kó lọ́mọ àgbékọ̀rùn rẹ ní oko. èsì tó ló dé o ọmọ Yorùbá ní bí ẹni a kì í lẹ́ni ní mo sàkámọ̀ kíkan kí ló wá dé. ọjọ́ bíi pé gbogbo ohun tá à ń sọ fi bẹ́ẹ̀ nítumọ̀ létí ẹ̀yin ọmọ Yorùbá wa nípa ìwà ìjọmọlúàbí ìṣesí ìran ènìyàn láwùjọ ń lo àwọn àṣà wa àmúyẹ aṣọ wíwọ̀ oyè jíjẹ ìwà ọmọlúàbí onírúurú àṣà jẹ́ ti ṣe tiwa. lọ́dọ̀ bá kó wọn mọ̀ ní àpèrán òmùwẹ̀ wá jẹ́ ní tèdè ti Yorùbá pọ́nbélé àṣà àti ṣe wa ní ti ní ẹ̀mọ́ yàrá ibì kan mọ́ ẹ̀ sì jẹ́ àjọ bọ́ sórí ìkànnì akọ́mọlédè tààràtà bẹ́ẹ̀ bórí YouTube lórí ẹ̀rọ ayélujára akọ́mọlédè àkànní akọ́mọlédè TV ní bá wá jẹ́ tìkànnì TikTok akọ́mọlédè náà ni wá lábala àríwísí àtẹ̀jíṣẹ́ yín níbi mo bá kù tá a bá jọ kù sí kájọ pàtọ̀pọ̀ kó lè léèwú mo wí bí a bá kù sí ẹjẹ́ á sọ fúnra wa torí ìbá méjì kọ́ wá lò ní àwọn tàní. àwọn tọ̀la náà ń bọ̀ wá tí wọ́n wàá ṣàpèjúwe àwa òní akọ́mọlédè àkànní.